Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Mo kí wa lọ́kùnrin lóbìnrin. Mo kí wa ní gùrùmà àwísí. Mo kí wa ní gùrùmà àwísẹ̀. Mo kí wa ní ọ̀gàngán báyìí tí mi yìnrìn fún. A kú ọjọ́ mẹ́ta o. A kú ìgbìyànjú lọ́tùn lósì. Ohun tí mo mú wá lénìí kí n má fi ẹjọ́ wẹ́wẹ́ gba àkókò wa. Ó ní ọ̀rọ̀ lórí àwọn ọba wa nílẹ̀ Yorùbá, àwọn ọba wa ńláńlá, torí pé kò sí ọba kékeré nílẹ̀ Yorùbá. Àtọ́ba tí a ṣe rò pé ó kìí ó yẹ kí bí náà lọ́ba, tó bá ti fìyàn jọba tó sì ní ìtàn tó ṣe ìlú yẹn bó ṣe òdàbò kéré tó, ọba ni. Ọba sì bá lórí ohun gbogbo. Kódà nígbà táyédáyé ìjọba ọ̀làjú ti àwọn olóyìnbó, tọ́ba ọba ní ipa tí ó kó nínú ìlú, àwọn ìjọba ò ní máa gbìyànjú àti tọ́bọ̀. Tẹ́ bá rí ẹni tíjọba ń dà láàmú, tíjọba òyìnbó ń dà láàmú, ó nípa pàtàkì, ó sì ní nǹkan kan tó ń rí ní ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ jẹ gàba lé lórí tàbí tó fẹ́ bá ṣe alábàápín níbẹ̀ ni. Gbogbo ẹ̀yin bloggers wa pátá, mo kí ẹ̀yin náà, àti gbogbo ẹ̀yin content creator tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá lórí gbogbo àwọn ìkànnì orí ẹ̀rọ ayélujára, lórí Facebook ni, Instagram ni, TikTok ni, tó fi dórí YouTube. Gbogbo yín la kí o, ẹ kú iṣẹ́ o. Ṣùgbọ́n ẹ má gbàgbé, nǹkan tẹ́mi mọ̀ mọ́ ìran Yorùbá ó ní ìran alákọ̀ọ́lé, ìran tó mọ tó tọ́. Yorùbá sì ní ẹnìkan là á kọ̀ bàjẹ́ fún. Òótọ́ ni torí bá bàjẹ́, gbogbo ara ló bàjẹ́. Yorùbá ní arókù kà nílẹ̀ àtàǹpà, ìkàdí púpọ̀ nìyẹn. Ìgbà míì wá aṣáájú lè mọ hùwà tí kò yẹ kí a bá lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú. Táwọn ọmọ ẹ̀yìn náà bá ti di karambání, ó túmọ̀ sí wípé àṣekú ẹ̀ta rù ní ìtumọ̀ rẹ̀ yẹn. Ìkànnì sọfẹ́. Láyé àtijọ́ tó máa bímọ nílé ọba, àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti máa kọ́ lẹ́kọ̀ọ́ ńlá. Báyìí la ṣe rìn, báyìí la ṣe ṣe, báyìí la ṣe hùwà. Ẹ mú àjẹntàn yìí pẹ̀lú bẹ́ẹ̀ náà bó ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó náà, á sì rí ọmọ ọlá kan tí ó yàtara rẹ̀. Ó tún wá pọ́sibù yẹn pé ilé ìtọ́jú tara rẹ̀ gan, ó tún wá jẹ́ kó gẹ̀rẹ́ tó wá múrí adé wáyé tí ó jọba tó wá tán bí. Ló fi jẹ́ pé nígbà míì wà, ìwà òun kọ́ lórí adé, maturities kọ́ lórí adé. Orí adé ìjólógo kò sọ pé ìwà máa dáa, ṣùgbọ́n nínú nǹkan tí máa mú kéèyàn orí ògo lòpẹ́, oníkéèyàn tó máa kọ́ bí wọ́n ṣe gbé láwùjọ. Ọmọ yẹn bẹ́ẹ̀, gbogbo ọmọ ológo. Gbẹ̀yìn bloggers tẹ́ ń bú àwọn ọba wa, ẹ̀yin ni mo ṣe fídíò yìí fún. Ẹ lọ ní sùúrù. Mo rántí orin kan táwọn kan àwọn alára wọn kọ nínú Odùfá. Orin yẹn mi ò rántí ẹ̀ dáadáa mọ́, ṣùgbọ́n mo rántí bí wọ́n ṣe máa ń kọ orin yẹn jálẹ̀. Wọ́n ní a kì í mọ́mọ́ ìṣe irú ẹ̀ kó má hùn ní o. A kì í mọ́mọ́ ìṣe irú ẹ̀ kó má hùn ní. Èmi ò mọ bí tá fẹ́ gbé gbà. Ṣé ti gbàgbé ni? Lórí tí ó dàdé inú agolo bẹ́ẹ̀ báyìí ní ti máa wá.
ọrùn tí ó lè jìgbà wà lẹ̀kẹ̀ inú agorodẹ iná ni olórí tí wọ́n kọrin lójú àjẹ́ la bọ́ba ojú àjẹ́ la lọ bá rá ojú àjẹ́ lọ bá dàgbà ojú àjẹ́ lọ bá jọba ojú àjẹ́ lọ bá dádé. ẹni tí ó jọba ò ní kún kéke kódà tí ò bá tí ì tẹ̀rí gbadé kò ní kú ọwọ́ àlè jọbọ̀ ń tán o kọ́ wọn lásìkò tó ó ṣàjọbọ̀ náà. ọmọ ológun náà sì ń pè ní ọmọ ológo ọmọ ológun náà ń pè ní ọmọ ológo. ìgbà míì wà lórí live wá pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kan lórí live ẹ̀rín ó sì mọ̀ pa ní wọ́n discuss nípa ìgbé ayé ilẹ̀ Yorùbá náà nìyẹn o wọ́n á máa túmọ̀ fún àwọn bá pa tí o tẹ̀lé bọ̀ bọ́ọ̀d nìyẹn o tẹ̀lé bọ̀ bọ́ Aláàfin yẹn ọmọ Yorùbá sì ní wọ́n kóra ní sí live àtọkùnrin àtobìnrin láwọn tá a lè pè níbi ẹgbẹ́ orú wa tàbí àwọn tó jù wọn lọ́jọ́ orí tàbí àwọn míì gan tá a jù lọ tó àwọn agbóhùn sọ́pà jù wọn lọ tó bá fojú kàn wọ́n wọ́n ti pọ́lọ́ ti bùsápò wọn díẹ̀ jù wá lọ wọ́n tún wá ní bọ́dì jù wá lọ tó pé tá a bá rí wọn gán dọ̀bálẹ̀ ni àmì àwọn àbúrò tèmi ń dọ̀bálẹ̀ fún nígbà tí Ọlọ́run ti gbọ́ lásọ̀dọ̀ wọn. ṣùgbọ́n nígbà míì wà tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bọ́lá sí gbọ́lá fún yẹn yẹ ọgbẹ́ ìwọ gán bú ọba ìwọ gún òsàn tó múlá káyẹ̀ wá náà wọ́n máa járọ̀ mọ́ra wọn lẹ́nu lórí láìfù yẹn wọ́n máa járọ̀ mọ́ra wọn lẹ́nu ó wà mọ́ ọgbọ́n sí ń sọ̀rọ̀ lẹ́ Yorùbá bẹ́ẹ̀ pé nǹkan ń sọ̀rọ̀ àwọn pípé yìí máa ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí gbé lẹ́gbẹ̀ẹ́ òní tó ká mọ́ sọ pa orídìí ilẹ̀ Yorùbá. àwọn kan tí wọ́n máa sọ wípé nígbà tí wọ́n di fámọ́ Ifá kọ́ ló mọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló yẹ òye mọ́ ẹ má jẹ́ ń tàn inú fíìmù ni wọ́n ti ń dífá mọ́ba inú fíìmù ni wọ́n ti dífá bóyá ọba kan ń jẹ́ ìlú kan nínú fíìmù ọba ń jẹ ọba ń kú ọba ń jẹ ọba ń kú lọ́ba ní kí ẹ̀rọ̀pẹ́ ọba láwa ẹ̀rọ̀pẹ́ adífáláwà adífáláwà dán fún ọba jẹfá mọ́lẹ̀ pàrà lọ́ba ní pé àlejò gbòdògbò lẹ́ẹ̀tì ìjọba náà lù yìí kó tó di pé àwọn ọba ò ní kú mọ́ tàbí ẹrú kan tó wà nínú túbú lẹ́nà mú. ẹ wá gbọ́ fíìmù tá a wò yẹn ẹ wá bèèrè lọ́wọ́ àwọn tó ṣe fíìmù jáde pé ìlú wo gangan ni wọ́n sọ̀tàn rẹ̀ yẹn tó yẹ kí bóyá àlejò gbòdògbò náà fi jọba nílẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ tàbí ẹrú kan lọ múnú túbú tó fi jọba. fíìmù ni láti jọ aláti dáyé àwọn ìlú kan wà àrẹ̀mọ ọba ní máa jọba tẹ́nìkan bá fi lè jọba láàrin àwọn ọmọ ọba kàtà ọmọ ìyá kan ọlá síkò lé tí wọn nu tó náà bá ti kú ní ti ọmọ tẹ̀ ní ọ̀pọ̀ àjọba nínú àwọn ọmọ rẹ̀ nínú àwọn ọmọ tó wá kójọ yẹn o àwọn bí ọmọ orogún ọmọ ìyálé ọmọ olórí àgbà ọmọ olórí kékeré wọn wá lè kóra wọn jọ kí gbogbo wọn so interest bá àwọn fẹ́ gorí àlééfà bàbá àwọn o ìlú mi àkọ́bí náà fi jẹ́ ìlú mi sì rè ó lè jẹ́ kí bóyá wọn ní káwọn ọmọ yẹn kóra wọn jọ kí wọ́n so kí wọ́n fìfẹ́ hàn báwọn fẹ́ jọba tó bá sì fìfẹ́ hàn báwọn fẹ́ jọba tó bá náà fẹ́ dífá wọ́n á dífá fún gbogbo pé èwo ni odù ẹ̀kún jù ni èwo ni odù ẹ̀kún jù èyí tó dù rẹ̀ bá kún jù òun ni wọ́n mú wọn àlọ́ fà láwọn afọbajẹ lọ́wọ́ ẹ mọ́ àjẹ́ tán yìí mọ̀gánà lè yí kílẹ̀ ọ̀ tó mọ́ tó bá ní odù ẹnìkan kún jù wọ́n sọ pé odù ẹnìkejì náà ò nítumọ̀ ó túmọ̀ sí pé lágbájá o tá bá fi jọba o yóò pẹ́ lóróyè o àsìkò rẹ̀ ó túbà yóò túṣẹ́ o ó mèremère ó tún máa wọnú ìlú ìwá eléyìí tí ẹ wá ẹ̀mí rẹ̀ lè mọ́ gùn lóróyè o nǹkan rẹ̀ nǹkan ọmọ dánù náà o ẹ̀kọ́ ọmọ kébé o kò yẹ mọ́ ẹgbẹ́ ẹ̀gbà kò ní tó tẹ́lẹ̀ yìí kó pásìkò tiẹ̀ náà ò ní dáa tó bá ṣe pé ìyẹn bá wọnú àwọn afọbajẹ tó wọnú wọn tó lọ sẹ́tù wọn tó tọ́jú wọn wọ́n lè yí ohun pápadà kan fi eléyìí tó dúró òkun tó yẹ kan fi joyè tó má lè fi joyè wọ́n wọnú odù wọ́n wọnú wọn wọ́n fi joyè kíní kan mọ́ra wọn
tó bá jẹ́ wípé a jẹ́ pé orí adé làwọn méjèèjì ńlẹ́ fi gbọ́ngbà mi wà pé tó bá yẹ kí bóyá ó du ẹ̀gbọ́n lólókún tó wá padà fàbúrò ìjọba ẹ̀gbọ́n wàá fìlú lẹ̀ yóò lọ tẹ̀dó ìlú míì olótùú wa jọba ń bẹ̀. onígbọ́n méjèèjì ọba ni wọ́n irú ìtàn yẹn lèmi gbọ́ nílẹ̀ Yorùbá dáadáa. ibo ṣẹlẹ̀ odùnà máa ń dùn sí ìjọba kò tó ọba fìfẹ́ hàn kó fẹ́ jọba wọn lé wa mú ẹ. àwọn tí àfi tó bá jẹ́ pé bóyá ọba kan bàbá yìí ló yẹ kó jọba o ọwọ́ ní pé òun ti dàgbàlagbà ọmọ òun ni ẹ lọ bó mú wá tàbí ọmọ ẹ̀gbọ́n òun kan tàbí ọmọ àbúrò òun kan ẹ lọ mú wá. nígbà táyé sì dáyé ọ̀làjú tó dàbí ẹni wípé àwọn àbáyẹ ti fúnra pé àwọn tó kàwé ni wọ́n fi ń jọba, àwọn tó sì sòsò ìlú náà fi ń jọba, tí wọ́n lè fẹ́ kí wọ́n fọwọ́ lágbá wọn lójú lọ́pọ̀lọpọ̀ wọn fi rò pé jẹ́ kí n fẹ́ kan gbépò ilẹ̀ fún àwọn tí ọjẹ́ ajá òwe tí wọ́n mẹ́wúrò wò ilé. ṣùgbọ́n lẹ́yìn nílẹ̀ Yorùbá àwọn bá gbogbo àti gbogbo àwọn tó kọ́ra bẹ̀rẹ̀ látọ̀rí àwọn tó ń dopò òṣèlú ọkàn mẹ́ta nìyẹn fi ń dupò. àwọn kan náà ó ní lọ́kàn pé ipò tí mo fẹ́ dùn yìí o kódà kó jẹ́ kánsílọ̀ ló kéré jùlọ fẹ́ dùn, kó ṣe alágàjọba àbílẹ̀, kó ṣe state honorable, kó ṣe federal honorable, kó ṣe senator, kó ṣe governor, kó ṣe president ló fẹ́ dùn ní Nàìjíríà lẹ́nu. ọkàn mẹ́ta ni wàá gbé lọ. àkọ́kọ́ náà àkọ́kọ́ tí mi lọ́kàn ni pé àǹfààní wo ló fẹ́ jẹ níbẹ̀, àǹfààní tọ̀dọ̀ tiẹ̀ pásánà, àǹfààní titiẹ̀ tó fẹ́ jẹ ló máa kọ́ ṣáájú bọ́tú òní sọ́tà. àǹfààní kejì ni pé àwọn tó fẹ́ sponsor ẹ àwọn náà ní nǹkan táwọn náà fẹ́ gbẹ̀rún ẹ tó fẹ́ lò ẹ fún. wọ́n lè mọ́ sọ gbogbo ẹ̀ fún ẹ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tálẹ́gbẹ̀ kan ti fẹ́ dọ́ọ̀nù wájẹ́ kó yẹ ọdún kan báyìí la fẹ́ lò ẹ̀ fún. ó ṣe fún ẹ o ò ní ṣe fún ẹ o ò ní lè sọ fún ẹ náà kó o ṣe tàbó ṣe. ó lọ ti gbọ́dọ̀ ni kó tó wá káǹfààní tó gbẹ̀yìn tá à ń pariwo lórí tó jẹ́ àǹfààní gbogbo aráàlú. kò sẹ́ni tó joyè jọba ní o dípò òṣèlú ní o ní tí mo wí yẹn òun ní ń ṣáájú. tí ò bá rí bẹ́ẹ̀ ni ẹnìkan kò ní doyè náà. Bíbélì sọ fún wa pé Jésù kú nítorí ẹ̀ṣẹ̀ aráyé. Bíbélì ló sọ bẹ́ẹ̀, èmi ò nígbàgbọ́ nínú ẹ̀ torójú àwọn òyìnbó ti là tipẹ́. bí Ọlọ́run bá pè ẹ́ sí nǹkan fún iṣẹ́ ìránṣẹ́ fúnṣẹ́ wòlíì ọmọ sọ fún Ọlọ́run pé Ọlọ́run mọ́jẹ̀ bí ọpa mí kí mo wá fẹ́ mọ́ jẹ. ó wà wọ́nà bó o ṣe lè gbé oúnjẹ rẹ wọnú oúnjẹ òòjọ́ rẹ wọnú iṣẹ́ wòlíì yẹn kí iṣẹ́ wòlíì yẹn lè rọ̀ ẹ́ lọ́rùn. ìfẹ́ ìlú mi ni mo ní, ìfẹ́ ìlú mi ni mo ní, ìfẹ́ ìlú mi ni mo ní, ẹ̀tàn ní. ọkọ̀ nífẹ̀ẹ́ ìyá ọmọ nífẹ̀ẹ́ ara rẹ jùlú rẹ lọ gbogbo wa sì ní ẹnìkan kọ́ mọ́ tẹnìkan jẹ. ọba Ìbàdàn wọ́n ní wọn ò ń dùn ibi ó máa ń tò ní. tó bá dùn tó ó dùn ní mẹ́gàjì náà sí wọn nìkan lọ́mọlé yẹn ni wàá dùn ní mẹ́gàjì. àwọn àgbààgbà ilé kan àtàwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ wọ́n á fọwọ́ sí wọ́n á fọ ọ̀lẹ̀ wọ́n sì lówó kan tí wọ́n nà bí ó tiẹ̀ ní pọ̀ kó tó wá máa dájọ́ Ìbàdàn lọ torí bá wá wà lẹ́yìn rẹ kó tó padà kájọ́ Ìbàdàn. bó o ṣe ń dùn lọ tó ń dájọ́ Ìbàdàn yẹn ìwọ náà máa bẹ́ẹ̀ náà pé lọ́dún mi náà kájọ́ Ìbàdàn tó bá kájọ́ Ìbàdàn kó self interest máa kọ́kọ́ wà. bàbá wọn Olúbàdàn tèmi
ṣé kò ní nǹkan kan táwọn yín lọ́kàn táwọn fẹ́ fi ipò òṣèlú nígbà yẹn tán fi lọ sípò sẹ́nẹ́tọ̀ láti fi roko sínú gbèsè ayé tàwa tí wọ́n ní yàtọ̀ sí pé wọ́n fẹ́ dá sórí ilé Nàìjíríà wọ́n fẹ́ tún lù sí. ń bọ̀ dupò gọ́fúnọ̀ ṣé kò ní nǹkan kan tó wù wọ́n lọ́kàn bó ṣe dáadáa tó tí yẹ pé àwọn fẹ́ fi roko sínú gbèsè ayé wa tí wọ́n nìkan ni. ṣé kò ní nǹkan tí wọ́n ta àkọ́tọ́ dupò gọ́fúnọ̀ tí wọ́n kò láwọn dúkìá tí wọ́n gbé ta kò láwọn owó kan tí wọ́n sáré ẹ̀ tí wọ́n á nọ́mbà yẹn. ṣé ìwà lè ṣe ẹyẹ kó ṣe gbogbo yẹn torí ìlú yóò ní nǹkan àwọn náà fẹ́ nígbà tí tẹ orí ìgboyè mọ́gàjì tí wọ́n bẹ̀rẹ̀ sí tò tí wọ́n sún ń mọ̀ kú díẹ̀ káàtó tọ́ni ká máa gba oyè ti àwọn lọ́ba ńláńlá òṣùpá kéékèèké ilẹ̀ Yorùbá àwọn ọba tó wà lábẹ́ Olúbàdàn wọ́n kọ́ láwọn ọgbà wọ́n sọ yanya pé Olúbàdàn làwọn fẹ́ jẹ Olúbàdàn ni mo fẹ́ jẹ ṣé kò ní tán lọ́pọ̀ kódà kó yẹ pé iyì tó wà níbi Olúbàdàn yẹn gangan kó yẹ pé nìkan ló wù wọ́n tó yẹ pé àǹtí wọn ní lówó lọ́lá nù ayé wọn ti tó wọn pé mo fẹ́ kú sórí ipò Olúbàdàn kán sì kú mi bí ọba kó yẹ pé yẹn nìkan ló wù wọ́n ẹ méje tàn yín ara ẹni kò dẹ̀ sí iyì Olúbàdàn yẹn iyì kọ́mọ lọ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ nìkan kan máa fẹ́ dín wọn lọ́nà pé kọ́mọ rí ìyẹn tó máa dún Olúbàdàn tán wọn nígbà ṣé wàá rí pé kò ṣeé ṣe kò fit wa ká máa dá sọ̀rọ̀ wọn báyìí ṣé wàá rí pé kò yẹ ká dá sọ̀rọ̀ wọn. ọba tọ̀yọ́ bá kan náà bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ifá kọ́ ló mú wọn àwọn kan lọ́sí kan yẹn kan sáwọn náà dùn ni tí wọn bá gbìyànjú àti so interest kan dù ú bí wọn lè mọ lò lọ́tọ̀ àwọn tí wọ́n jọ ń dùn báyẹn o kọ́ ẹ pé èèyàn làwọn mọ̀ torí tí wọ́n tẹsẹ̀ bọ́ wọ́n dù ú wọ́n lè dìpá sí gbogbo wọn kó dù tí wọ́n kúnjú ó dù wọ́n kúnjú ọ̀sán wípé tó bá ní pé lágbájá ọmọ ológun ni wọ́n dàbí kóbìnrin lọ dìpá sí ọ̀rọ̀ ọkùnrin pé mo fẹ́ lọ́kọ tó wá ní pé ọkùnrin tó kó wáyé ọkàn mẹ́ta yìí eléyìí ẹ̀mí ẹlẹ́mọ̀ gùn ún ayé ṣùgbọ́n ẹ lò lọ ẹ máa jẹ eléyìí tó wá fẹ́ nǹkan mọ̀rọ̀ ẹ máa jẹ ẹ máa mú ṣùgbọ́n ẹ̀yìn ọlọ́mọ bí òòrè léyà nǹkan ọlọ́wọ́ kò síbẹ̀ fún yín. obìnrin ọmọ rò pé gẹ́rẹ́ tó bá ti ń dáṣẹ́ bọ́lẹ̀ ọkọ rẹ báyìí ọbẹ̀ dé tó bá wá bẹ̀rẹ̀ sí fèsì ogun yóò ti gbàgbé tàbí kọ́mọ̀ lóye láti lẹ̀ ìpè nínú ogun lògó ń gbé. ní ọba wọn pariwo pé ilé ọlá tó ń ti yọrùn ní òkèlè gbẹ tó ń tà láàfíà ó sàn ju ilé tó kún fọ́ra fún oyin tí wàhálà ń bẹ́ẹ̀ lọ kò fẹ́ jagun kò fẹ́ jọrọ̀ nonsense. nígbà yẹn bàbá ilé mọ́ lòó lọ́tọ́ tó nǹkan pẹ́pẹ́ àwọn kan náà fẹ́ sponsor rẹ̀ òun tó fẹ́ wá ó ní nǹkan tí ń bọ̀ wá ń fi àǹfààní ìjì Aláàfin roko sọ́dọ̀ ara rẹ̀ àwọn tó sponsor rẹ̀ yóò ní nǹkan tí wọ́n á sọ pé nǹkan báyìí la fẹ́ kó o ṣe fún wa o àwọn ìlú tọ́jọba lé lórí yóò ní nǹkan kan táwọn ló gbé lọ bí ìwé tàn àti pé orí àpèrè yóò nǹkan báyìí ni ọlá wa ẹnìkan kan ò sì gbọdọ̀ gbàmọ́ra lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn president America náà wọ́n ní any president wọ́n fẹ́ jẹ́ America tí ò bá ti declare pé òun ó jagun fún America òun ó jẹ́ kí agbára America kó sì dúró síbẹ̀ lágbàáyé wọ́n ní wọ́n ní tí ò bá fi mọ́ manifesto rẹ̀ wọ́n ní dìbò fún. ṣé wàá rí pípọ̀ ìka bá Aláàfin Ọ̀yọ́ ṣé ká bú wọn kí ló dé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ń pè ní system káyé fi wọn plate bò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ẹlòmíì kan ń sọ̀rọ̀ kàsàkàsà ní ẹlòmíì ò láǹfà bákan náà bàbá wọn ní Ilé-Ifẹ̀ sáwọn náà dọ̀yè sí wọn dùn wọ́n dúpẹ́ lọ́mọ ìyá wọn tọ́jẹ́ gbọ́n wọn ká mọ́ sọ pa àwọn yòókù tọ́jọ́ dùn gbà yẹn ṣé wọn náwó wọn sáré kiri nígbà yẹn lọ́rùn nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ tí ń bẹ lọ́kàn wọn láti rí nígbèsí ayé wọn lẹ́sìn báyìí prestige
wọ́n jẹ́ tí ó jẹ́ àǹfààní gbogbo ayé ẹ wá wò tọ́mọ wá ń ṣe gbogbo àwọn yẹn lọ lórí ipò tí wọ́n ń ṣe lórí ipò pé mi ni olórí ọba gbogbo lè àgbáyé ní of the socks ní kan mọ́ra àwọn tó ń ṣe káàkiri lọ tí wọ́n fẹ́ jẹ dé àlà ẹlòmíì náà tó náà fẹ́ prestige yẹn ṣé kò ní sọ pé rárá mọ́dé ààyè tó túmọ̀ sí pé tá a bá mọ tá à ń ṣe àwọn ọmọ ilẹ̀ Yorùbá a ní láti dá sí ọ̀rọ̀ wa báyìí oníkálùkù ló ní interest tó fẹ́ protect torí tó ń pè ní ọba jíjẹ tá a pè ní àṣà yẹn a ti mú ẹ wọnú òṣèlú òótọ́ tipẹ́tipẹ́ àwọn ganan lóṣèlú wọ́n kọ́ gba òṣèlú kò lọ́wọ́ wọn ṣùgbọ́n ní ìsìn báyìí àwọn bàbá yẹn ti ń sá kólóbá tẹ̀lé àwọn olóṣèlú lẹ́yìn wọ́n ti wá mú ẹ wọnú òṣèlú ṣùgbọ́n ipò bó ló ń jẹ ẹ̀rí ó ṣe fẹ̀ ẹni tó ń jẹ rẹ̀ fẹ̀ tẹ́lẹ̀ ní òṣèlú náà fẹ́ kó ń jẹ wọn padà kéré bí ọba bá ṣe gbajúmọ̀ sí nílùú rẹ̀ ṣe máa lajú sí so a nílò láti bá wọn bá yàrá bó ṣe wọ náà bí wọn ṣe máa ṣe nìyẹn kẹ́ni kí wọ́n bu ẹnì kankan káwọn pé àwọn abẹ́ ṣe content a lè sọ̀rọ̀ ká fi pàrọwà sí wọn ní tẹ bá nìkan tó sọ̀rọ̀ tó pàrọwà bí Ààrẹ Almaroof ṣe máa ń pàrọwà tó máa ń sọ̀rọ̀ yẹn ẹ mọ́ sì wọ́n gbọ́ kí wọ́n sọ pé ẹni tí wọ́n sọ yẹn ẹ̀yìn gbọ́ wọn yé o wọ́n ń takò ọ̀rọ̀ sí Olúbàdàn nìyẹn o wọ́n ń takò ọ̀rọ̀ sọ́ọ̀ni nìyẹn o ó ṣe gbọ́ wọn yé ju ó ṣe gbẹ́ ẹ̀ẹ́dẹ́jẹ lẹ́ẹ̀dẹ́ lọ ó ṣe gbọ́ ẹ̀ẹ́dẹ́jẹ lẹ́ẹ̀dẹ́ lọ ẹ lọ́ọ́ bá wọn bá wọn eléyìí náà wà bí akíndìndìrín ni gbogbo wa la sì mọ bí tí obìnrin ń gbà bímọ ká tó ní ọkọ ìsìná bá a ṣe kéré tó yìí a mọ tí ń lọ nínú ìṣèjọba Nàìjíríà tó fi dọ́dọ̀ àwọn lọ́balọ́ba wa àtàwọn lóyè wa kí wá lóde àwọn ò ní tẹnubọ àmọ́ wù wọn ni kò sí nǹkan tó ń pè ní ìgbà oyin ìgbà iyọ̀ ìgbà àtàná kò sí jẹ́ bẹ́ẹ̀ ìgbé ayé tó o bá ń gbórí àlééfà gbé ni ó àti tí bá ń ṣẹlẹ̀ lásìkò rẹ ni ó sọ bóyá ìgbà oyin ìgbà àtà ìgbà iyọ̀ oní ọ̀sán nìyẹn tó túmọ̀ sí pé ẹ jẹ́ ká ní sùúrù ẹ má jẹ́ ká dá sí ọ̀rọ̀ wọn mọ́ àwọn bàbá wọ̀nyí òun kálukú ṣe business ẹni ẹ̀yin náà face business yín òun kálukú ṣe business ẹni face business yín bó ṣe jẹ́ nìyẹn kẹ́ni kankan mọ́ wo Aláàfin gẹ́gẹ́ bí ẹ tó ń gbéraga ẹ sì má wo Ọọ̀ni Ilé Ifẹ̀ bí ẹ ń tọ́ lọ́yàyà politics ló kálukú wọn ń play ntẹ́mi ọkàn ọ̀rọ̀ ọba ọlọ́ba wa ni pé ẹ má jà torí ìfẹ́ ara ta ẹni nìkan kí a sọ pé a fẹ́ dàtàn ọ̀hún má torí pé o fẹ́ gòkè kó a rò pé ẹnìkan wà á jábọ́ o lè gòkè láì jáyàn bọ̀ ẹ má jà gbórí ìtẹ́ ọba máa jẹ́ alábòsí torí pé ó máa ń lẹ́yìn èmi ọmọ bá ṣe fẹ́ ṣe o tí Aláàfin bá sọ wípé òun fẹ́ já Ọọ̀ni bọ́ òun fẹ́ tẹ Ọọ̀ni mọ́lẹ̀ tó bá rí jábọ́ tó bá tẹ Ọọ̀ni mọ́lẹ̀ tán yóò padà wá fẹ́ tẹ Aláàfin kò ní mọ Aláàfin nìkan tó Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni bá sọ pé òun fẹ́ já Aláàfin òun fẹ́ jábọ́ òun fẹ́ tẹ Aláàfin mọ́lẹ̀ tó bá rí sí tó bá work
ojú ẹsẹ̀ kò lè pọ́sù méjì tí nǹkan fi ṣe gbogbo tí ń jẹ́ràn Yorùbá. Bákan náà bàbá Olúbàdàn tó bá ní pé àwọn fẹ́ so ọ́pọ̀ so pàǹpá báwo yẹn ṣe ń wí pé àwọn fẹ́ tẹ́lẹ̀ tí ń jẹ́ láàfin bá àwọn fẹ́ pa wọ́n run. Àwọn olóṣèlú tí wọ́n bá ń da gbogbo ẹ̀rú, àwọn olóṣèlú wọ̀nyí wọ́n lọ bẹ́ẹ̀ pé àtúbọ̀tán lè mọ́ da fáwọn náà tó bá débi tó bá lọ tán, ṣùgbọ́n wọ́n á lọ wọ́n á sì dàrú. Ẹ̀yin ni kẹ́ ẹ má jẹ́ dàrú fún yín, ẹ̀yin ni kẹ́ ẹ má jẹ́ dàrú o. Yín kankan ò lè ṣe ilẹ̀ Yorùbá o, ilẹ̀ Yorùbá ò lè ní pólẹ́mù kankan láti apá àwọn ọba wọn corporate. Oníkálukú ni ó padà dá nísòro ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin bloggers, ẹ jẹ́ ká ṣe sùúrù o.